ìbá jẹ́ ìwọ what will be your decision lórí nǹkan tí wọ́n ṣe kò fẹ́yàwó kò ní àbúrò àbúrò tó yẹ pé wọ́n ló rán lọ léèwé ó fi sẹ́nu kọ́ṣẹ́ ó sì gbogbo ẹ̀ tán ó dẹ̀ ń gbé pẹ̀lú yín kó wá fẹ́yàwó kó má sì ní kó báṣẹ́ ajé tiẹ̀ lọ àbí kan ó gẹ̀tẹ̀ sí ìgbà tó máa dé àwọn tó ń sọ pé wọ́n suspect ìyàwó ẹ̀ báyìí ẹ máa gbọ́ ìyàwó tí mo ní tó ló fẹ́ yìí bẹ́ẹ̀ ni ó ti bímọ tó lọ sùkúl tó yẹ pé àwọn àmì nígbà tó wá gbọ́ ó wá tèkẹ̀ ó gbọ́gbẹ́ ni pé wọ́n allegedly ó wá try láti pé wọ́n ó wá dídọ́ kankan jáde lọ ó travel ó kàn jáde ó wá pẹ́ kó tó dé ẹ̀tọ́ ẹ̀ pé bóyá kò ní tètè dé àbí ó travel ṣùgbọ́n kó wá dé kó wá wọnú ilé kó bá ìyàwó ẹ̀ lórí ẹsẹ̀ àbúrò ẹ̀ àwọn ọmọ náà ló ń fẹ́ lára nǹkan kan bẹ́ẹ̀ kí ló máa jẹ́ reaction ẹ̀. bàbá olóòtú ni mí. jẹ́ tún sọ nǹkan jẹ́ olóòtú ni ẹ̀ bẹ́ẹ̀ tún fi ẹ̀ ọmọ kan mo sọ ni pé kọ́lọ́n ṣàforíjì mo ti sọ fọ́lọ́run pé nígbà tí wọ́n sọ pé mi ní mẹ́nu síbẹ̀ mọ́ torí decision tí mo take ń gbà yẹn wo ní lè take ẹ̀. bàbá decision ò lè take. good nígbà tó dé àwọn aláwo ń bọ̀ ọ́ kí wọ́n máa fẹ́ wá gbé òkú. ìyẹn òkú Murphy Àfọlábí. bẹ́ẹ̀ni àwọn nǹkan tẹ́ máa gbọ́ lẹ́nu mi lénìí ó jẹ́ àwọn nǹkan tí mi ò tí ì sọ rí ọtí mo bẹ̀ yín torí tọ́lọ́run mo fẹ́ kẹ́ ẹ jókòó dáadáa kẹ́ ẹ wò títí dé òkú a máa rí ẹ̀kọ́ kan àbí méjì kọ́ ń bẹ̀ nípa ọ̀rọ̀ ìgbésí ayé mi. ní àkọ́kọ́ náà mo kí gbogbo yín ní gbogbo àsìkò tẹ́ bá ń wo fọ́nrán yìí bó jẹ́ àárọ̀ ni bó jọ́sàn ni bó jẹ́ ìrọ̀lẹ́ mo wá mú kí ojú yín ò ní fọ́ etí yín ò ní di. àmì àṣẹ Ọlọ́run. gbogbo tẹ́ ẹ bá dẹ̀ gbọ́ bí mo sọ lẹ́ẹ̀kan ìtàn ló máa jájẹ́ nǹkan táwọn ọmọ yín náà lè fi kọ́ ẹ̀kọ́ torí kò sí nǹkan tó wà láyé tí kò ní kọ́nu kọ́ ọ tí ò ní ní ìkọsẹ̀ kọ̀ọ̀kan ètò bá jẹ́ bẹ́ẹ̀ ọlá wa pẹ̀lú. orúkọ mi gan tán sọ mí ní ọjọ́ mẹ́ta ó ní Ganiu Adérinlé Akínadé ó gbọ́ jù bẹ́ẹ̀ lọ bọ̀ ṣẹ́jẹ́ nǹkan torí pé mi tẹ̀ ń wo ṣe mọ̀ pé lẹ́ndẹ̀ Yorùbá orúkọ àwọn àbíkú máa ń pọ̀ lélẹ̀ tí ń sọ tẹ̀ nítorí ọmọ aṣọ tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ pọ̀jẹ́ tó jẹ́ kó jẹ́ tí bẹ́ẹ̀ ni mò ń try láti pé mo sọ. A bí mi ní ìlú Ìbàdàn ní ọdún gbọ́rọ̀ lọ́hùn at about maybe 7+ century ó yẹ kẹ́ lè máa grab rẹ̀ tí mo sọ nílùú Ìbàdàn. Mo dẹ̀ bẹ̀rẹ̀ primary school ní CAC Oníyanrìn ẹ bá mọ Oníyanrìn after náà lè yàrá Oníyanrìn mo ti bẹ̀rẹ̀ kò jìnnà sí Igbó Àgàlà ní ayé ìjọ story Igbó Àgàlà yẹn sànú dájú pé ẹ bá ti gbọ́ Igbó Àgàlà àtẹ̀mọ́ ibẹ̀ ni wọ́n kọ́ pa obìnrin kan sí tí wọ́n pè ní Ṣadé lọ́hùn tó di irun ọ̀wẹ́kẹ́ báyìí ṣe rí àkọ́kọ́ yẹn sọ kan fún yín mo sọ ní bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi tó bá yẹ pé bá mi ní orúkọ tán sọ mí pọ̀ torí pé àbíkú ni mí ká bá ní first class order àbíkú èmi ló yẹ kán mọ̀ pé orúkọ tí mo gbà kan tí máa kọ bí fọ́tò máa kọ orúkọ rẹpẹtẹ ká mo jẹ́ kò kú mọ́ ojú kó kí n ti dúró jayé ọmọ oríṣiríṣi ó pọ̀ tẹ́ mọ́ sọ àwọn àbíkú náà sọ bẹ́ẹ̀ ṣe pé léyìí ò ní kú mọ́ torí mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fọ́dẹ́dẹ́ foríjì ìyá mi ṣe abiyamọ nínú ètí mo gbọ́ bóyá èmi ni bóyá èmi kọ́ I came to this world 11 times. 11 times. bẹ́ẹ̀ni gẹ́gẹ́ bí ìgbà sọ pé èèyàn ń bíyàn mo wá lọ́kùnrin mo wá lóbìnrin wọ́n ní mo wá bèjì ìdánwò wọn ló wá sí gbogbo ẹ̀ kan kò dẹ̀ tẹ́lẹ̀ gbọ́ débi kan dé nígbà tó sú wọn wọ́n ní ọmọ bá lọ àbíkú náà ẹ̀sà mi tẹ́ rárá ń gbòòyà wọn ẹ̀tẹ̀ ẹ̀sà mi tẹ́ wọn ìgbà tó time tó ní èmi tí ẹ̀ ń rí Adérinlé máa dúró
Ọlọ́run sọ pé ó fi full stop sí ọmọ kúkú yẹn táwọn ọmọ kan dẹ̀ ó dẹ̀ dúró gbogbo nǹkan tán dẹ̀ sọ fún wọn pa Revelation pé wọ́n ní bàbá kan wà ní ọmọ wá sí oko wa bàbá mi lọ àwọn Fúlàní tán máa ń ta obì tán máa ń ṣe gbé kan ọ̀nà sọ fún pé woman tó wà níbi torí bóyá mi tó rántí sọ ìdílé ọba ni mo ti wá lọ́nà méjèèjì ìdílé ọba ni bàbá mi ní Ìbàdàn ìdílé Alágúnjú lẹ́dẹ̀ màmá mi so they are from ẹ̀dẹ̀mọ̀ problem táwọn onílé oníkìnnì máa ní bóyá òyà kò tá àgbọ̀dọ̀ but wọ́n láti professor tí ẹ̀ tó wá rògbì mọ́ pé ìwọ ìyá yìí gẹ́gẹ́ bá ti sọ pé ìjọ tó bá ti lóyún tó bá fèrè pé ẹ ti fẹ́ra kó dàbẹ́ ni pé lóyún tó bá ti pé bí oṣù mẹ́ta kó fi ilé agboolé bàbá mi sílẹ̀ bí tó wà bẹ́ẹ̀ kó má sọ fún ẹ̀dá Ọlọ́run kan kán dẹ̀ máa mọ̀ bí tó lọ tó fi máa kúrò bẹ́ẹ̀ ìfún àwọn ọmọ ìyá mi lérò pé yàgbọ́ wọ́n dẹ̀ gbé mi lórí bá wọ́n ní kò síbi tí wọ́n rú mi wọ́n ti pé ìgbà tán wá ìtàn tó sọ tó pọ̀ lẹ́yìn wẹ̀ bá bímọ mo tún bọ̀ ńbẹ̀ nígbà tán wá rí pé ìyá mi wá bímọ ní wọ́n lọ bímọ Ìkìrun náà lọ bímọ sí ìwọ̀n mẹ́tún gbómi yẹn lọ sósáríà tó bá rí pé ẹnìkan tó mọ̀ ní ìyá ọmọ ọba náà wé kan rí adẹ tó bímọ tán wọ́n dẹ̀ rà sá kúrò ńbẹ̀ pé kán máa lọ fún ẹni information gbogbo ẹni rẹ̀ kàdárà ìlàwọ̀ kan káàdì tọ́lọ́ bá tẹ̀ tó kó kọ́ ni lẹ́nu ara nǹkan tó wá tún sọ fún màmá gbà yẹn pé ọmọ tẹ bí yìí o wọ́n wá wo kọ́sẹ́ mọ̀ kí wọ́n máa ń wo àwọn courses kan tó ló lè fa kíní gbà yẹn kí o sọ̀rọ̀ tó bóyá ẹ̀ ń wọ ẹ̀jẹ̀ kíní kankan wọ́n wá sọ fún pé ọmọ tẹ bí yìí tí ọmọ bá máa kú lọ́dọ̀ ìyá mi kó forúkọ kò ń ṣe kékeré bóyá ṣe kíní kan àti tọ́ ọmọ ọdún bíi méjì mẹ́ta tán ṣe kíní bọ̀tọ́ ní ìta tán bá pronounce pé wọ́n lọ ṣe circumcision fẹ́ sísìnà fún àwọn fẹ́ lọ dá òkú àgbọn fẹ́ dá bẹ́ẹ̀ ni tí wọ́n bá ti fi ọ̀bẹ kan ní ẹ̀bá that's the end of it. wọ́n á lélẹ̀ ìtẹ́bí ẹ jẹ́ kó fẹnu ara ẹ̀ sọ fún un pé bóyá ọkùnrin lé o bóyá obìnrin tó máa wá ọ̀wọ́n tẹ̀ sọ fún ọkùnrin pé ẹ jẹ́ kó fẹnu ara ẹ̀ sọ fún un pé kí wọ́n lọ dá oko fóun bẹ́ẹ̀ kọ́ ọlọ́mọ tó jẹ́ kan ìwé mọ́dẹ̀ sọ pé ìgbọràn ó sọ ìjọba ọdún àwọn ẹ̀dẹ̀ máa ń tẹ́kì àgbọ̀ ọba gbọ́ kí n tó ṣọ́ọ̀kì dáadáa ó ti wà ní primary 5 tí mo ti lọ school kó tó di pé wọ́n dá abẹ́ni fún mi. primary 5. bẹ́ẹ̀ni àdọ̀dọ̀ náà pè ń gbà ìtẹ́ bá gbọ́ àdọ̀dọ̀ náà pè a máa ń gbé kiri tí bá fẹ́ tọ̀ tí bá gbá bọ̀ máa sásẹ̀gbẹ́ kan máa ṣẹ̀ lọ fa àdọ̀dọ̀ yẹn sókè kó ti di pé mo rò pé jọ́ yẹn àwa ṣeré ẹnìkan wá yọjú ló wá bú mi ẹ̀dá aládọ̀dáadáa mo ná ọmọ ẹ débi pé wọ́n gbalẹ̀ lọ mi mo wá sunkún lọ lé ẹ máa wo sábà bí ìsìtàgọ́sà mo wá sunkún lọ lé màmá mi kú ló dé wá lókun mo ní ọmọ kan ẹ mo ní wọ́n ń pè mí láládọ̀dọ̀ mi lè ṣe kíní kankan tó wá ló fẹ́ mo ní kán lọ wọ́n wá bá ṣe máa gbé àdọ̀dọ̀ ẹ̀kọ́ ṣàkóso ìfẹ́ fúnra mi àti yàrá àtẹ̀gbọ́n mi ní tó jẹ́ ẹ̀gbọ́n mami mi yẹn láti jọ fẹsẹ̀ lọ sí ilé olóòlà ní àgbẹ̀dẹ adodo nìbàdàn àdúgbò tí wọ́n àwọn tó mú àti wọn gbé mo fẹ́ sára mi lọ sí ìṣọ́kọ́ mi sọ wọ́n fún alọ́gbà àti gbogbo wọ́n ṣẹ̀ lọ́dọ̀ ẹ̀ wọ́n ṣẹ̀ lọ gé kílé ó dùn mí tó yẹ pé gbà tí màmá rè báyìí máa ń ṣe yẹkẹtẹ kan ẹsẹ̀ ara mi tún máa ń lọ tí wọ́n lọ treat ẹ̀ tí gbogbo ẹ̀ kìíní màmá mi sunkún jọ yẹn sunkún tún yẹn sunkún ọlọ́run mo máa dúpẹ́ ó fẹnu ara ẹ̀ sọ pé nǹkan bá rà àti gbá ẹ ọlọ́run mo tún dúpẹ́ orí ò fọ́ mi látàárọ̀ dalẹ́. bàbá ó ní kankan tí a bá pàdé lórí ayélujára ó ti ṣe díẹ̀ sẹ́yìn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wà ó pé irú ìbáṣepọ̀ wo ló wà láàárín ẹ̀yin àti ẹni tí a fẹ́ dárúkọ ẹni tó ti dolóògbé ni kí ọlọ́run ọba kó bá a ṣe kí ni kó bá a dáríjì wọn kó dẹ̀ fọ̀rùn kẹ́ wọn ẹni tí à ń dárúkọ òun ni ẹni tí wọ́n ń pè ní Murphy Àfọlábí nígbà tó dolóògbé bàbá kó tó dín pé ó dolóògbé torí nígbà tí wọ́n dolóògbé níbi tí wọ́n ti lọ sí wọn a rí bí ẹ ṣe tara bẹ ṣe bara jẹ́ náà lọ́jọ́ náà lọ́hùn ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn tẹ̀ wá pé ṣé ẹ̀yin lẹ bí Murphy Àfọlábí ni
bàbá kí ni nǹkan tó ṣẹlẹ̀ gangan títí di wákàtí ọ̀wọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn ò tí ì mọ nǹkan tó ṣẹlẹ̀ sí Murphy Àfọlábí gẹ́gẹ́ bí nǹkan tí a gbọ́ àwọn èèyàn sọ pé wọ́n ní Murphy ológun ni ó ṣògùn òkìkí ní pé ọjọ́ tí Murphy Àfọlábí ọjọ́ tó dá ọjọ́ náà ló pé òun ló fi jẹ́ Ọlọ́run nípè àti wá rìn sọ́tún àti rìn sósì àti bọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sọ pé kí ló ṣẹlẹ̀ gangan nípa ti Murphy àwọn kan tún sọ pé májẹ̀mú tó dá òun ni ọjọ́ náà pé wọ́n sọ oríṣiríṣi ṣùgbọ́n wọ́n wí ó yàtọ̀ sí nǹkan tó pẹ́ ẹni tó bá súnmọ́ ló lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ nínú àwọn fọ́nrán tí a tún bá pàdé a rí bí ẹ ṣe bara jẹ́ bó ṣe dùn yín lọ́jọ́ náà lọ́hùn-ún la ṣe ní pé ká béèrè lọ́wọ́ yín pé bàbá irú èèyàn ohun tiẹ̀ ní Murphy báwo lẹ ṣe mọ Murphy àti pé kí lẹ lè sọ nípa ikú Murphy Àfọlábí. ṣe rí kọ́lọ́n kó ṣàforíjì fún ó ti wáyé tiẹ̀ ó ti lọ tiẹ̀. bẹ́ẹ̀ni. tàbá rẹ nìkan tó sápamọ́ sínú òkùnkùn tó ń tafà sí mọ́lẹ̀ tó bá lọ wọ́ nípa ikú Murphy ó kú òun ó kẹlẹ́dà kójọ́ tó náà máa sùn. ìmọ̀ bí wọ́n ṣe kú bó ṣe kú ó kàn jọmọ kan tí ó jọmọ dáadáa sí mi. tó bá ti fẹ́ ṣiṣẹ́ á pè mí ìjọ tí mo lọ sí fọ́ọ̀sì mi ẹ̀ tí mo parí ọ̀rẹ́ kí ni mo sọ bẹ́ẹ̀ wọn mọ́ ó ní tó fẹ́ fún mi ṣe yìí mi mọ́ pa bọ́n ṣe ń pọ̀ fọ́ mo ojú kí n gbálùkúrá ní kí n ṣàfáà kìíní kan ó ní ẹ máa ṣe oríṣiríṣi mi kò sí ẹ máa jókòó ti àfáà nìkan ẹ tiẹ̀ try ẹ wò ẹ bá rí bí àtàwọn ẹ̀ tó fẹ́ lọ́gbọ́n ó gbọ́dọ̀ ti sọ náà Ọlọ́run jẹ́ kó jẹ́ mo rí ṣe gbogbo àfáà gbogbo nǹkan tí mo dẹ̀ sọ́jọ́ yẹn náà òun ló fi sí mi lẹ́nu mo dẹ̀ sọ bó ti ní ó dẹ̀ wọlé kẹ́kẹ́tẹ̀ since then tó bá rí another one tó tún ṣe tí ó ń sọ̀rọ̀ pé kíní o ó ń sọ̀rọ̀ tó pé kíní o ó máa fún mi sí but astagafula mi Ọlọ́run má jẹ́ gbèsò ká gbà pé kàdárà aláàkà òsìkò ọtí ikú ò dá lásìkò tó kú yẹn ni ó sùn pé bá làwọn ọmọ kéékèèké tán ṣe ń bọ̀ sí tán ṣe máa ṣàdédé ó sálẹ̀ tó máa tó wà láàrin òkú àti ìyè mi mọ́ tó wà láàrin nǹkan tó kọ́lẹ̀ pẹ̀lú ẹlẹ́dàá kò sẹ́ni tó ń bọ̀ kò sẹ́ni tó máa ṣe tí ò ní dùn ìtara ọmọ pé mi ìfẹ́ kúrò ẹ̀ṣẹ̀lẹ̀ sí mi Ọlọ́run dẹ̀ tí ìjẹ́ kó ṣe kó dẹ̀ ní kíṣẹ̀lẹ̀ tí kọ̀ọ̀kan gbogbo ẹ̀ tẹ́ wo wà. àmì àṣọlọ. kí ló dé ọmọ tó dẹ̀sẹ̀ ń bọ̀ tí ìlú ẹ̀ ń bí tí ìlú wọn pọ̀ nǹkan kan kò bá má jóun yẹn gan mo gbààwẹ̀ ọjọ́ mẹ́ta lórí pé kò bá má jóun yẹn torí pé mi ìmọ̀ tó Ọlọ́run tó mi ìmọ̀ àárín májẹ̀mú tó dà pẹ̀lú Ọlọ́run but aláìmọ̀kan ló máa dọ́lọ̀ lẹ́bi mo gbààwẹ̀ pọ̀ Ọlọ́run mo sọ gẹ́gẹ́ bí ẹ lára rẹ ni orí àti ìfẹ́ kó lọ wákàtí kò tó dẹ̀dá náà ni ìrọ̀rùn kó ní kó sọ ó dẹ̀ lọ bẹ́ẹ̀ èmi náà gbọ́ oríṣiríṣi nǹkan tẹ́ ẹ sọ ṣebí bíi tí mo wà ń bẹ́ẹ̀ tí bá parọ́ kọ lẹ́jọ́ tí màá sọ lẹ́dà mi ni wọ́n ti pè mí tí wọ́n pè mí láti Òṣogbo bàbá tó pè mí ó ní níbo ni mo wà mo ní wà bí wọ́n ti ń ṣe kí ni ìjì ní sáà kí lórúkọ ẹ̀ má pẹ́ bẹ́ẹ̀ o ohun tí mo gbọ́ ní má pẹ́ ń bẹ̀ o tẹ́ bá ṣe kí ni nǹkan àlùkù mọ̀ mo dẹ̀ pé àwọn tá a dìjọ rẹ̀ tó gbé inú ẹ̀ tá a dìjọ lọ gan wà ní ìtòsí mi wọ́n ní ẹja máa lọ láti ṣe tiwa ọ̀nà torí pé àwọn aláwo ń bọ̀ tí wọ́n máa fẹ́ wá gbé òkú. ìyẹn òkú Murphy Àfọlábí. bẹ́ẹ̀ni mo bá pa àwọn tó wà pé ẹja lọ àti ìṣẹ́fọ́ wọn láwọn aláwo bọ̀ kí ní kankan wọ́n bá ní eré pa kí ni wọ́n fi dá wọn lò ló bá ní kíndé òsì wọ́n á fẹsẹ̀ bẹ́ àdéhùn àkúrò mẹ́gẹ̀ẹ́gẹ́ ètò wa pamọ́ ó wà lójú Ọlọ́run àtòun mímọ́ gbà àti lọ tán bí aláwo bá ó wá o bí ò wá o èmi ò mọ̀ pọ̀ tèmi ti fẹsẹ̀ tèmi fẹ́ oríṣiríṣi tá à ń gbọ́ lẹ́yìn iṣẹ́ wọn a máa gbọ́ oríṣiríṣi a máa gbọ́ oríṣiríṣi. ẹ ṣeun gan bàbá ẹ ṣeun gan gẹ́gẹ́ bí nǹkan tí ẹ ṣàlàyé fún wa kó tó dípẹ́ kúrò níbi tí wọ́n ti ń sin Murphy Àfọlábí níjọ́ náà lọ́hùn gẹ́gẹ́ bí nǹkan tí a gbọ́ wọ́n ní àwọn àlùfáà ló ń kéwu sí lára tó fẹ́ sin lọ́jọ́ náà lọ́hùn bàbá ṣé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́. ṣe nígbà tẹ káà tó kúrò mẹ́
àwọn aláàfáà ti ń dé ọ̀rọ̀ tí ò bá ṣe jóyàn ìwọ̀nba lẹ̀ ń kó gbẹ́dú ẹ̀mú àwọn aláàfáà ti ń dé àdẹ̀tí rí traces pé àwọn ní àwọn ọlọ́pàá kankan pé wọ́n ní wọ́n ń bọ̀ ló bèmí lẹ́nu tẹ́ fi kúrò ń bẹ̀ wọ́n má lọ ti ojú mi yàn mí mẹ́bọ̀ ìta gbọ́ nìyẹn ọ̀tùgbà táwọn máa ti bẹ̀ àwọn aláàfáà ti ń dé orí dọ́yìn tó ọ̀sùn kó a kò ṣe é sọ ṣe mọ̀ pé ló ti pọ̀ jù. ìyẹn nílùú Kòròdú ń bí lọ́sìn sí ni àbí. ní kinní ni nà lọ́nà ibẹ̀ nílé ẹ̀ wà ìdèrè tó ń kọ́ kò tí ì pọ̀ tẹ̀bẹ̀ náà kọ́ ẹ̀ ń bá kọjá ádámà lọ́nà ìpínlẹ̀ ibẹ̀ náà wọ́n gbẹ̀dọ̀ dẹ̀ ti ń gbọ́ tá a wọ̀ ifun gẹ́gẹ́ bí ẹ̀ta gbọ́ wọn náà pẹ̀lú ọ̀rẹ́ kan náà níjọ́ ralẹ̀ síbi sáìbẹ̀ àwọn tó níbẹ̀ tán kinní kan èrò sápọ̀ ọjọ́ yẹn sábọ̀ nígbà mo ti gbọ́ ogun àwítẹ́lẹ̀ dẹ̀ ní fún parọ́ nígbà tó má pẹ́ ń bẹ́ o èmi náà dẹ̀ gbọ́ gẹ́gẹ́ bí ọmọ tó èmi náà dẹ̀ kó ètò wá ṣẹlẹ̀ yín yẹn ní ìmọ̀ ní ìmọ̀ bọ̀tà àwọn pọ̀ mẹ́ àwọn onítíátà pọ̀ ẹ̀gbọ́dì kò sẹ́ni tó máa rí pé kán gbogbo ọ̀dọ́ ọmọ lójijì láti kó sáré láti gbogbo ẹ̀ tá a mọ̀ nìyẹn. ẹ ṣeun gan bàbá gẹ́gẹ́ bíi pé Murphy Àfọlábí gẹ́gẹ́ bí ẹni tó pé ẹ ti bá ṣiṣẹ́ láìmọye ìgbà bàbá ṣé ìdílé oníṣẹ̀ṣe ni Murphy Àfọlábí ti jáde. bẹ́ẹ̀ni confam. ìdílé oníṣẹ̀ṣe. bẹ́ẹ̀ni bàbá ẹ̀ gan wà náà ẹni tó tún kọ́ níṣẹ́ gan ọ̀gá oníṣẹ̀ṣe yẹn Bánkẹ́wẹ́ bàbá àwọn ọmọdé oníṣègùn náà máa ṣe é tó kọ́ ṣe gan ọ̀tọ̀ yẹn so ó mọ ọ̀rọ̀ pé ẹ mú lọ bìkan kó lọ kọ́ ni ọ̀rọ̀ kíni ó mọ dáadáa ó mọ gidi ibẹ̀ náà bí sí àbàbẹ́ ó dẹ̀ mọ kíni mo lóun kọ́ mi bí a ti ń pe fáńjọ́ tí mo lọ bá ṣiṣẹ́ ẹ̀kan yẹn náà dẹ̀ ni so kò sí pé ẹ lọ bá ń kọ́ kíni kó mọ dáadáa so most of the story gan tó bá lọ tó bá bọ̀ bá gbé ẹ rí i pé ó máa fi àwọn yẹn náà nígbà tẹ́ bá ní Àyìnlá Ọmọwúrà tó ń kọrin the end of the record ẹ̀ tó máa kékeré akọ ohun àrò àṣẹ gbogbo nǹkan ẹ mọ̀ kó tó wà nẹ̀bí so bó ṣe. ẹ ṣeun gan bàbá. but Murphy mú fún lóúnjẹ o Àfọlábí ìdílé wọn Muslim ni wọn ẹ̀jẹ̀ tó sọ̀kan fún itẹ́ẹ̀fì ní wọ́n kò sí ẹni tó wà ní láti ìlú tẹ́yìn pé nsàlẹ̀ ìlú òkè yẹn ẹni rí Muslim Christian àti ẹ̀ránṣẹ́ èmi tí mo bá ń sọ̀rọ̀ ń sìn apart pé mo lọ school Christian school láti bẹ̀rẹ̀ IRK bí RK láti ń gbà mo mọ̀ láti fásitì láti genetics derivation kò sí ètò mo dẹ̀ tún kéwù mo ṣe wòlímà mo ṣe gbogbo ẹ̀ agboolé wa náà ti ń gbé eégún láyé ẹ̀wù ní Ìbàdàn agboolé wa ìjọ tán bá lọ ṣe nǹkan gbogbo ala màmá lọ máa ṣe ilé Christian màmá lọ Muslim wọn máa pẹran kò mọ̀ sí yàtọ̀ nù wọ́n kò sí yàtọ̀ kò sí yàtọ̀ tó bá da ogún tán sógún ìta máa lọ bá ń ṣàì tó wà ń bẹ̀ o ní òní ká má ṣe nǹkan tí ẹlẹ́dẹ̀ẹ́ bá ràn pé kò ṣe ètò tó wá dogun dọdẹ pọ́n pààrọ̀ wọn lẹ́nu òye mi kò sí yàtọ̀ o ẹni aláwọ̀ mọ́ ní àmì dà Ọlọ́run ló mẹ́ tó ń sìn náà bẹ́ẹ̀ gbogbo wa kò sí yàtọ̀ èèyàn lè máa fi ẹ̀sìn bójú kó jẹ́ pé nǹkan tó sùkú bọ́lọ́ǹtì bó ti ìyẹn tiẹ̀ ni gẹ́gẹ́dẹ̀ bá ní. ẹ ṣeun gan bàbá a ti rí pé nínú àwọn sinimá tí ẹ máa ń ṣe a rí pé kẹ́ gbádùn kẹ́ gbọ́mọ kí n gbọ́ ọmọge irú àwọn nǹkan tí ẹ máa ń ṣe nìyẹn bàbá kó tó dín pé ẹ níyàwó ǹjẹ́ ṣé ìwà tẹ́ ń wù nínú sinimá yẹn ṣé nǹkan tẹ́ máa ń ṣe kó tó gbà yẹn. God bless you. ṣe rí irú ẹ̀yin tẹ́ ń sọ oníròyìn gangan sí ẹni passion fún adakẹ́ni kó lọ kọ́ àbí kó má lọ kọ́ but tẹ́ bá tún master ń bẹ̀ kò sí nǹkan tó bá jẹ́ balẹ̀rù kò sọ̀rọ̀ àjẹmù kò sí nǹkan tó lè ní sí i kì í ṣe bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ tí mo sọ látàrí fún mi pé ẹ má rí donation pé ìbẹ̀rù Ọlọ́run díẹ̀díẹ̀ wà lára mi ṣẹ́gẹ́tẹ̀ sí mọ̀ pé nǹkan tó lọ ẹni tó bá lè ka Bible tó mọ̀ nǹkan tó lọ sọ tó kan kó mọ̀ náà but nítorí mo like ayé jíjẹ ni ẹ rí pé mo ń fọ pakùn báyìí ṣe rí structure mi tán ikùn mi tán bá rí bẹ́ẹ̀ àti omi lásán ẹlòmíì tó bá kọ sórí bàbá ẹ̀ nẹ́fẹ́ kó lọ sàṣìtò bàbá ẹ̀ nẹ́fẹ́ ṣe kíní kan torí màá ṣe bí iyọ̀ nìkan tẹ́ ẹ ní ẹ̀fẹ́ torí pé ó wà lára mi passion tí mo ní fún mi
ẹ̀yẹn sọ pé nǹkan báyìí sí ìta fẹ́ kẹ́sì nǹkan báyìí ládà fẹ́ ṣe ó tàn àbókù ṣé mo lè fi tèmi kún wọn tí bá ti wà ní màdé èyí tí màá fi kún gan ju ìtàn ní kí n ṣe lọ so ìyẹn fún wọn lọ́tọ́rìtì pé tẹ́ bá fi bàbá ẹ̀ ṣe ẹni tó máa jà yóò ṣe jù bẹ́ẹ̀ lọ láì mọ tí mo tún fi títóbi Ọlọ́run búra káyọ̀ tó adé ẹ̀kọ́ tó kán ní nǹkan tí mo sọ mi mọ tí rí mi mọ ìyàtọ̀ tó wà láàrin star àti gúdà pé ẹ tẹ̀sẹ̀ báyìí lọ́dún mo dẹ̀ lè báyàn ṣe pàtí láti jọ Friday wọ Sunday. Bàbá báwo lẹ ṣe ń gbádùn kankan? Ọlọ́run ni. Ọlọ́run kẹ̀. Ọlọ́run ni. Ọlọ́run lẹ fi ń gbádùn. Ọlọ́run ni mo fi ń gbádùn torí ìmísí Ọlọ́run wà. Ẹ jẹ́ sọ kan fún Olúwa máa ṣeun tí èèyàn bá mọ oúnjẹ jẹ lájẹjù oúnjẹ tó ń jẹ yẹn ó lè pa lórí àbí kó sọ nìkan. Bẹ́ẹ̀ni. Tí èèyàn bá mu omi lábẹ́jù omi tẹ̀wọ̀n yẹn ó lè pa yẹn ọ̀tọ̀ Ọlọ́run bá ti fún ẹ lórí òfẹ́ tí o ti ká ọ̀kánjú ẹ̀ wá ká lára mi ìbá àtàjọ jókòó wọn mú tí wọ́n ṣe gbogbo ẹ̀ èmi mo sọ mi gbọ́ láti ké mo ti bá ìgbà mo wà tí mo dé kò táwọn kí mo ti bá wọn gbẹ́yọ̀ tọ́mọ ẹlẹ́yọ̀ ni mi gbogbo nǹkan tí èèyàn lè ṣe nígbà tó wà kékeré mo ti bá wọn ṣe mo ti mọ nǹkan tó ẹ̀ ń tèrò wọn pélé ìní wá dàgbà dákẹ́ni àwọn sọ pé àmì ìbẹ̀wì nígbà kékeré ò dá nǹkan tó mọ̀ torí ìwọ tó ṣe máa sọ pé àtijọ́ ṣe kékeré bá ti wà ní but ṣe mọ̀ Ọlọ́run dẹ̀ fún mi bọ́dí mo níkùn mo ṣe gbogbo ẹ̀ n bá fọ́ pakùn mi jẹ́ sílẹ̀ kó bá fọ́ pa ìyẹn ti tó fún ẹ̀ láti tú pass messages tẹ́ fẹ́ pass nínú rẹ̀ irú àwọn ọmọ àtàwọn gbọ́ ẹ pé wọ́n ṣàṣẹwó bá àlẹ́ ṣe fẹ́ bí kẹ́yìn ṣàṣẹwó ẹ ló máa rí pé ó máa lọ kó bùbá àti ìrówó gbogbo nǹkan tó máa entice ẹ̀ tó fẹ́ kí ló máa wọ̀. Bẹ́ẹ̀ni. tí ni pé kẹ́ kọ́pì àbí kẹ́ má kọ́pì bí mo sọ fún ẹ sọ fún àwọn ọmọ yín wọ́n ṣe kinní kan àwọn tó ń fún wọn ní róòlù ṣe tí wọ́n rí wọn pé kan lọ ṣe mákẹ́tà tó ní ẹ wá lọ ṣáàtì yẹ ṣe àtọ́fin tó ní kẹ́ lọ máa mú kíjì kan akẹ́bọ̀ra ẹ ló kó ṣe tí ó ṣe ẹ mọ̀ tó máa ṣe gbọ́n mọ̀ pé ẹ lè mọ̀ nǹkan tó ń ṣe. ṣé mi ètí mo fi níyàwó méjì gan kàdárà la Ọlọ́run kọ́ ni. Bàbá Muyì ní kí n béèrè ń bẹ̀ pé torí mo mọ̀ pé pẹ̀lú bí ẹ ṣe ń ṣe níwájú mi mo mọ̀ pé bàbá mo mọ̀ pé ẹ lè fẹ́ yàwó kan. àìmọ́fẹ́ yàwó gangan onílà lórí ẹ má bínú pé òun sọ̀rọ̀ àwọn ní nọ́ọ̀tì tí mo gbé púpọ̀ ló jẹ́ fún ó nídìí. Bàbá kí ni ìdí ẹ̀ sà? ìdí ẹ̀ ni pé ẹni tí ò bá ní mu ju ọsàn kan lọ ògbẹ ọsàn ní gbẹ. ilé polygamous ni mo ti wá wọ́n sọ pé ilé ọlá mọ́ wa àwọn ìyàwó tí bàbá mi ní bàbá mi sí wọ́n ń sọ̀rọ̀ 22 ibi tí ìròkúrò ti máa wá ní ọmọ ìyálé kan lẹ́sẹ̀ kínní kan ọmọ kínní kan ẹ̀ máa lè ra yẹn kiri mo ti wá ń bọ́ lọ́ọ̀ mi sí wọ́ lọ mo bẹ́ẹ̀ ni mi tó bá jẹ́ pé nǹkan tó kọ́lẹ̀ fún mi má mú wá sí ìmáṣẹ fún mi ní ìfẹ́ kí n ní ìdààmú lórí ìyàwó àtọmọ kankan ṣe nǹkan mo sọ fọ́lọ́ ni ó kù sọ fọ́lọ́ tó bá gbà ìgbà tó nímọ̀ pé máa fẹ́ yàwó méjì àbí mẹ́ta gẹ́gẹ́ tẹ̀sí mi wàá fẹ́ yàwó pé ìyàwó kan wálẹ̀ tó fẹ́ wọn bára wọn léèrè àṣìṣe tí màá ṣe àbí táwọn máa ṣe tó fi jẹ́ wálé òun ọkọ̀ lẹ́yìn ìgbà tán bá tán mo sẹ̀ ń fẹ́ yàwó mi bí ìdẹ̀ fẹ́ yàwó púpọ̀. Kò dẹ̀ ń ṣe pé bóyá wọ́n dolóògbé tó fi di pé nǹkan yẹn ṣẹlẹ̀. ètò dolóògbé wà recently ìgbọ̀dá bọ̀ nígbà tó ń ṣẹlẹ̀ síbẹ̀ wọ́n dolóògbé dáadáa kan ṣàṣìṣe dáadáa lọ́wọ́ wọn lọ́tí wá bẹ́ ọ̀run wa kán má ní ìfaradà bí ìdẹ́lọ́rùn kán bínú kán láwọn ń lọ ó wà bẹ́ẹ̀ ìsádẹ̀ ní ìjókòó kí n máa wò ní Ọlọ́run á fi mí rìflẹ̀ tó máa gbọ́ tó fà ní ṣùgbọ́n má ní mo níyàwó méjì mẹ́ta tó fà ní kò sí pé dídùn ọkàn mi àbí nǹkan tó wù mí bọ́ọ̀lù ṣe fẹ́ ló ṣe wá. ẹ ṣeun gan-an bàbá a ti ń parí gbogbo ohun tí a ti ń sọ látẹ̀kan ṣùgbọ́n màá sáré béèrè yìí bóyá a lè rí èsì ìbéèrè yìí látọ̀ ẹnu yín sà. Bàbá kí ni nǹkan tí obìnrin ṣe fún yín láyé tó dùn yín jù tẹ́ pé tẹ́ bá wà níkọ̀kọ̀ lórí bẹ́ẹ̀dì tẹ́ bá rántí ó máa ń bà yín lọ́kàn jẹ́ ǹjẹ́ ẹ lè bá wa sọ sà? Ọlọ́run ìbéèrè ló dé bẹ́ẹ̀ ọmọdé tí sọ pé mi ní sọ fẹ́ni kankan rí láyé o ìbéèrè ni o
kí wọ́n dẹ̀ lè fi kọ́gbọ́n Mm. lára tèmi nǹkan tó ń béèrè. Allahu Akbar. Ìgbàgbé ti lọ lórí ẹ o, but still ìbá jẹ́ ìwọ, what will be your decision lórí nǹkan tó ń ṣe? Kò fẹ́yàwó, kò ní àbúrò, àbúrò tó yẹ pé wọ́n ló rán lọ léèwé ó fi sẹ́nu kọ́ṣẹ́, ó kọ́ṣẹ́ ó sì gbogbo ẹ̀ tán, ó dẹ̀ ń gbé pẹ̀lú yín, kó wá fẹ́yàwó, kó má sì ní kó báṣẹ́ ajé tiẹ̀ lọ àbí kan, ó gẹ̀tẹ̀ sí. Ìgbà tó máa dé, àwọn tó ń sọ pé wọ́n suspect ìyàwó ẹ̀ báyìí, ẹ máa gbọ́. Ìyàwó tí mo ní tó ló fẹ́ yìí, bẹ́ẹ̀ni, ó ti bímọ. Ó ti bímọ tó lọ sùkúl tó yẹ pé àwọn àmì kan. Nígbà tó wá gbọ́, ó wá take ẹ̀. Ó gbọ́gbẹ́ ni pé wọ́n allegedly. Ó wá try láti pé wọ́n. Ó wá dídọ́ kankan jáde lọ, ó travel. Ó kàn jáde, ó wá pẹ́ kó tó dé. Ẹ̀tọ́ rẹ̀ pé bóyá kò ní tètè dé àbí ó travel ṣùgbọ́n kó wá dé, kó wá wọnú ilé, kó bá ìyàwó ẹ̀ lórí ẹsẹ̀ àbúrò ẹ̀. Àwọn ọmọ náà ló ń fẹ́ lára nǹkan kan bẹ́ẹ̀. Kí ló máa jẹ́ reaction ẹ̀? Bàbá olóòtú ni mí. Díẹ̀ tún sọ nǹkan jẹ́ olóòtú ni ẹ̀. Mo tún Bẹ́ẹ̀ni. fi ẹ̀. Ọmọ kan ni mo sọ ni pé kọ́lọ́run ṣàforíjì, mo ti sọ fọ́lọ́run pé nígbà tí wọ́n sọ pé mi ní mẹ́nu síbẹ̀ mọ́. Torí decision tí mo take ń gbà yẹn, ìwọ ò ní lè take ẹ̀. Bàbá decision ò lè take. Nígbà tó dé, mo lọ sọ́dọ̀ bàbá ẹ̀, influential person tó mú àyàn kan, mo ní nǹkan báyìí ni mo rí. That very ni mo mú wọn, mo jẹ́ kó jókòó, òde òun náà jókòó, ó dẹ̀ ṣèwé fún mi. Pé nǹkan báyìí lọ́gbọ̀n, ṣé ń ṣe rọ? Iṣẹ́ èṣù ni. Normally àwọn ẹ̀ máa ń parí pé iṣẹ́ èṣù. Wọ́n á béèrè àwọn question mélòó kan. Ǹjẹ́ mo jẹ́ ń yà rẹ̀? Ó ní rárá. Kí ló fẹ́ kí mi ṣe? Ìgbà tí mo lọ Mẹ́kà, the first person mo lọ Mẹ́kà ni ìyá mi. Orí ìyà tí mo rojọ́ tí mo wà ní school tó ń lọ mú nǹkan wá fún mi. Ìwúsàn ni mo ti bọ́lọ̀ sọ pé mo mú ẹ lọ Mẹ́kà, àgbà lọ́nà àti ẹ lọ bẹ̀. Nígbà tó di second one ti fẹ́ lọ, because I went to Hajj repeatedly almost 10 times láti 1980 to 89. Wọ́n á mú un náà lọ, àgbà London lọ. Wọ́n á ká àwọn kíní pé ṣé mo ẹbí àbí kan ni? Ẹkún náà ni, ìgbà kan bẹ́ẹ̀. Mo gbà sílé. Ìjẹ́jẹ́ ń pé ó tún máa ṣe bẹ́ẹ̀. Ìwọ ọmọ ló máa ń mú yẹn sókè pé ó tún máa ṣe bẹ́ẹ̀. Nígbà tó dẹ̀rùn wẹ̀, ọmọ tí ó jẹ́ pé ó yẹ kí n lé dàn tó jẹ́ family ẹ̀, mo gbà sọ́dọ̀. Allahu Akbar, Ọlọ́run ṣàforíjì mi. Ọmọ ẹ̀ tún wá ní ọ̀rẹ́ kan, ẹlẹ́ran ni. Wọ́n wá lọ pàdé àpòpọ̀, wọ́n wá lọ ṣe òrùka ẹ̀rẹ́. Wọ́n lọ fi sínú ìbẹ́pẹ. Pé tó bá dọjọ́ kejì, wọ́n á yọ òrùka yẹn. Tó bá sáàtìfì kàn mí. Nígbà tọ́lọ́run tí mò ń sún dẹ̀ sí, kò tẹ̀ tó jọ́ ìjọ tán lọ mú òrùka yẹn ni òrùka yẹn bọ́ lé àwọn méjèèjì lórí. Wọ́n dẹ́tẹ̀ nínú Ọlọ́run mọ̀ pé mímọ́. Wọ́n dẹ́tẹ̀. Bẹ́ẹ̀ni. Òrùka ẹ̀tẹ́ ní. Ǹjẹ́ ti fẹ́ kí n sọ látàárọ̀ tí mo yẹ lẹ́sẹ̀ à ń gbọ́ kó kàyéfì lò. Òrùka ẹ̀tẹ́ ní. Wọ́n dẹ́tẹ̀. Ìyá tó bí ọmọ tí mo gbà sọ́dọ̀ yìí. Bẹ́ẹ̀ni. Pẹ̀lú ìyá tó bí mi, ẹ̀gbọ́n tàbúrò ni wọ́n nílé ọmọ bá ní lágbègbè ẹ̀dẹ̀. Wọ́n dẹ́tẹ̀. Wọ́n ṣe wípé ọmọdé mu kan wò pátá àwọn ẹbí wọ́n ṣe kíní, ó bímọ fún mi ó ṣe kíní. Nígbà tó lóhùn mọ̀ náà tún ṣàṣemọ́ṣe mi tí ò tẹ̀ láforíjì mà. Bá ní ó tó gẹ́ ọmọdé ilé fi. Tó ń bá lọ tí mo fẹ́ mi ni. Kò jù bẹ́ẹ̀ lọ.
ọ̀rọ̀ ńlá ni o. ó ṣàtúnmí fún ó ṣàmọ́ ó ṣàpọ́ǹpù láti pé kí ejò jáde olódẹ ti jáde. ọ̀rọ̀ ńlá ni bàbá. ṣáṣá lọkùnrin tó lè gbé irú ìgbésẹ̀ tẹ́ gbé yẹn. God bless you. God bless you. mo dẹ̀rù táwọn ọmọ mo rò mọ́ lára. ìjọ ẹ̀ bá play kínní yìí tí wọ́n mẹ́tí gbogbo wọn ti jáde yunifásitì wọn ti lọ́kọ̀ gbogbo wọn mọ kọ́ọ̀sì tó kọ́ọ̀sì dáa ní ṣe àjọ jẹ́ àlémi àní pé màmá ẹ̀ tó fi di pé ọmọ mi sọ fún wọn torí n bá sọ fún ìbànújẹ́ ló tún máa lọ jẹ́ lọ́sọ̀ wa mi jẹ́ kíkan wọn mọ̀ àtiwé tó kọ bàbá ẹlẹ́yìn bàbá àwọn kankan mọ́ mú wé yẹn. àwọn ọmọ tó wá dẹ́tẹ̀ yín kọ́ ǹjẹ́ ẹ sì rí wọn lẹ́yìn ìgbà yẹn. wọ́n ti kú àmélòó èèyàn kì í dẹ́tẹ̀ kó gbélé ayé. báwọn ṣe bá tiwọn lọ nìyẹn. ìfọ̀n tó jẹ́ ìmọ̀ mẹ́ẹ̀ tó jẹ́ fámìlì mi àwọn náà wọ́n bẹ́ mi títí wọ́n ṣe gbogbo ní mi ti tán ṣé màá ní kí nǹkan ṣe mí ìtún lè kó òun lé mi ó tún lọ gbé gbèsè. ọlọ́run ẹ̀san ni ẹ jẹ́ ká máa ṣe dáadáa sá ẹ jẹ́ ká máa ṣe dáadáa ẹ jẹ́ ká máa ṣe dáadáa ẹ mọ̀ kan tí mo dára pé ṣe dáadáa ìdí ìgbọ́ ìdí mo sọ yìí ẹ̀ka bó dára ọ̀run mẹ́rin kọ́lọ́n foríjì tí o bá ní olùgbèjà tó ju ẹ̀dá ẹgbẹ́ ẹ lọ máa dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ tó ló bá ti gbé ẹja kí ló tún kí ló ń bínú fún kí ló ń bínú fún nǹkan tí a ń bò. ẹ ṣeun gan-an ẹ ṣeun gan-an bàbá ǹjẹ́ ìṣèrántí ìjọ tún ní yín dùn jù látìgbà tẹ́ ti bẹ̀rẹ̀ eré orí ìtàgé. ọjọ́ gbogbo nínú mi máa ń dùn torí lẹ́yìn ìbànújẹ́ ayọ̀ ló kù. bẹ́ẹ̀ni. ọlọ́run wá fijọ́ kan dùn mí tí máa ń dùn mí ni pé bó ti ṣètò iná bó ti ṣètò iná nítorí ọlọ́run ṣe fún mi ó ṣe fún àwọn ẹlòmíràn bọ̀ tí máa dúpẹ́ tí máa kírun ìfún lórúkọ máa dúpẹ́ lọ mo mọ̀ dúpẹ́ bó ti sọ̀rọ̀ mi torí mo ní ìtẹ́lọ́rùn sá mo ní ìtẹ́lọ́rùn ó dẹ̀ sọ fún ilé kan pé tó bá wà ó wà ní tí ò bá sí ẹni tán pè ní ìtẹ́lọ́rùn kan ni bí wà ń bẹ́ẹ̀ tó mú gàrí àtẹ ẹdìẹ tó ń ta sọ́sún ó lè wà lémi kí n máa mú gàrí àtẹ̀wà inú mi á dẹ̀ yọ ó dẹ̀ nírí lójú mi pín nǹkan tó mọ̀ ṣe contentment ni mo sọ pé dojúmọ́ mo máa ń dúpẹ́ lọ́dọ̀ tí n bá jí inú mi àtúndúgbò èmi ló máa tún jí sílẹ̀ àlàyé yìí mo máa dúpẹ́ o ọ̀pọ̀ ọlú lẹ́nu tí mo sọ lẹ́nu ọjọ́ mẹ́ta ìsìn àwọn tó wà nínú àwọn tó jẹ́ pé àjẹ́ bàbá fún wọ́n ṣe kan lè ní wọ́n ṣe wípé kan lẹ́ni tí mi lè débẹ̀ torí pé àwọn yẹn mo ti dùn wọ́n èmi ìkànnà tún sọnù létí nìkan nípa ọmọ nílé rẹ̀ tó kí là ní dúpẹ́ lọ́dọ̀ rẹ̀ tí wàá ní pé ẹ̀sà ẹ jẹ́ ká máa pìpì àjọ tábà pàdé ọlọ́run wa ìyẹn ló jẹ́ paramount tí ó kálukú máa ẹ ṣe dáadáa ẹ bá róore ẹ ṣe ẹ tẹ́ bá ṣoore fún kò sóun ló máa san fún yín o bẹ́ẹ̀ ṣoore fún yàn dúdú lè yẹ pupa ló máa san o ṣùgbọ́n òre ó lérè ẹ jẹ́ ká ṣe dáadáa. ẹ ṣeun gan-an bàbá láti mú gbogbo ohun tá a ti ń sọ látẹ̀kàn wá sí ìdánidúró bàbá a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn onífújì àti eléré orí ìtàgé a rí ìbáṣepọ̀ tó dánmọ́ lára wọn a ti rí àwọn bíi àwọn King Dr. Saheed Òṣùpá Alhaji Wasiu Alabi Pasuma Alhaji Abbas Akande Obesere K1 The Ultimate àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a ti rí pé wọ́n ti fìgbà kan ṣe eré orí ìtàgé ní gbogbogbà tó pé nísìnyí gan wọ́n yìí ṣe nínú wọn ṣùgbọ́n ìbéèrè mi sí ni pé bàbá ǹjẹ́ ṣé ẹ nífẹ̀ẹ́ sí láti máa gbọ́ orin fújì. láti máa gbọ́ orin fújì. bẹ́ẹ̀ ni sà. mo nífẹ̀ẹ́ sí kò dáa ń ṣe fújì nìkan ibi tẹ́ tún gbé mi lọ yìí ẹ sanwó brain mi o promoter ni mí gbà tí mo wà ní Kano báǹkì ló gbé mi dé Kano wọ́n transfer mi láti London àti National Bank Kano àṣẹlẹ mo wá bẹ̀rẹ̀ mo ti ń ṣe tíátà mo tún wá ń promote ṣàṣà ló lórin ẹ̀gbọ́n live ni mo sọ ṣàṣà ló lórin tí ó lórúkọ lẹ́yìn tí mi ò tí promote láti Southwest mi wá sí Kano ẹnìkan náà tí mo lè sọ pé kò gba ẹsẹ̀ mi dé Kano ó ní Kingston ní Adé torí òun ti ní fans club nígbà tí mo wà ní Kano ó láwọn tó yìí máa ń gbé wa tí ṣe pẹ́
ẹgẹ́tẹ̀ Bẹ́ẹ̀ báyìí sà. mo tún gbé àwọn Saheed Òṣùpá, Pasuma, Wasiu, ọmọ oko wọ́n pọ̀ ọmọ ìgbìmọ̀ ni mo wọ́n nù torí promotion ni mo ṣe ń gbà tí mo kúrò ní báńkì gbogbo wọn ni máa ń gbé wá sí Kánò tó máa ń wá ṣeré tó máa ń ṣe gbogbo wọn gbogbo wọn pátápátá títí kan Kọ́lá ẹ bá dọ́dọ̀ Kọ́lá sí gbogbo rẹ́kọ̀dì gbogbo ó ṣe fún mi ó ìwà nínú àwọn kásẹ̀ tó wà méjì àtọ́pọ̀ rẹ̀ Wàsíù tó kọ́ jáde pé ìlú táwọn mọ́ba débẹ̀ ìlú táwọn mọ joyè amóye jì ìlú táwọn mọ wárí o adé ló mú wá adé Kánò ó gbẹ bẹ́ẹ̀ àbí já ìwọ ẹ bàbá ìkọlí táyìn tó máa jẹ́ lẹ́sọ̀mọ̀ pẹ̀lú kan náà lèmi pẹ̀lú Barrister ó ní mo tẹ̀ gbé travel wádìí lọ́jú sọ́ọ̀tì gbogbo ẹ̀ tó fi joyè everything bẹ́ẹ̀ wọ́n á sáà tó máa sọ fún mi pé láti máa sọ fún mi pé nǹkan kan something like that so ó wà mọ́ láàkì fún yìí o láàkì fún yìí ẹ ṣeun. ọmọ dáadáa kò dẹ̀ sí ẹ̀jẹ̀ tó ṣọ́ọ̀kì ní wúwa tí mo dárúkọ ẹ̀ kò sí èyí tó lè pàdé mi ní pati wọ́n yìí máa sanwó pé bàbá rẹ̀ mi ní bá jókòó síbi kan wọ́n yìí rán mọ́níjà àbí kan wá kan ẹ̀ lọ́ máa fún bàbá títí di mo ṣe ń sọ ẹ̀ tó bá gbọ́ ẹ̀ máa gbọ́ wọ́n yìí máa sanwó àbàbá yìí ni promoter wa ní ayé ìjọ náà wọ́n yìí máa san dọ́là torí wà ń bẹ ọ̀dà nǹkan tèmi náà tún ń jẹ ẹjẹ́ àṣẹ dáadáa my brother bá máa ṣe bàbá. ẹ ṣeun gan bàbá àdúpẹ́ lọ́wọ́ yín fún àǹfààní tí ẹ fún wa ẹ ṣeun a máa rí yín bá sà ẹ ṣeun gan sà.